tá wà nínú. Àwọn èèyàn rẹ̀. Orin ayọ̀ la ó kọ. Ọlọ́run àgbáyé mo fògo fún ọ bàbá. Hallelujah, hallelujah. Lórí ìkànnì Káyà rédíò, lórí ètò Ọlọ́run Apedahun, ibẹ̀ náà la tún wà. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù Kristi. Arúgbó ọjọ́ o, arúgbó ọjọ́ o, arúgbó ọjọ́. Ọlọ́run tó ní àná, Ọlọ́run tó ní òní, Ọlọ́run tó ní ọ̀la. Ìwọ la gbéga, ìwọ la yìn. Ọlọ́run gba ọpẹ́ wa. Lórí arákùnrin tó ń ṣàmì, màmá tó ń ṣàmì yìí, Ọlọ́run gba ìyìn wa. Ní gbogbo ọ̀nà la dúpẹ́ o, ẹ̀mí mú gba ọpẹ́ wa. A ó máa yìn ọ́, a ó máa dúpẹ́. Ògo ni fún orúkọ rẹ, ògo ni fún orúkọ rẹ, ògo ni fún orúkọ rẹ. Níbikíbi tí o bá wà, tí o ti gbóhùn ẹ̀mí mímọ́ lẹ́nu mi, mo fẹ́ kó farabalẹ̀ kó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run yìí, a ó gbàdúrà. Lẹ́yìn àdúrà, màá wá gbàdúrà fún wa. Èmi sọ sínú ayé rẹ gẹ́gẹ́ bí àpọ́stù Olódùmarè. Etí rẹ kó máa gbọ́ ìròyìn ayọ̀. Káì, ayọ̀ rẹ kó kún, ọkàn rẹ kó kún fún ayọ̀. Ayé rẹ kó kún fún ayọ̀. Etí rẹ kó kún fún ayọ̀. Etí rẹ kó máa gbọ́ ìròyìn ayọ̀. Kí ni ohun tí ẹ̀mí Ọlọ́run fi sí mi lọ́kàn láti bá wa fi sọ̀rọ̀ ní òní, ọjọ́ Wednesday, ọjọ́ àánú? Òun náà ni wípé arákùnrin, sa agbára rẹ, sa ipá rẹ láti tọ̀ Ọlọ́run lọ́rùn, láti tọ̀ lẹ́yìn nígbà tó wà láàyè, nígbà tó wà láyé. Pọ́ọ̀lù ló ń bá Tìmótì yìí sọ̀rọ̀. Pọ́ọ̀lù jẹ́ ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run àti àpọ́stù Olódùmarè. Tìmótì jẹ́ kan nínú àwọn àtẹ̀lé Pọ́ọ̀lù. Pọ́ọ̀lù wá ń sọ àwọn ọ̀rọ̀ kan fún Tìmótì. Àwọn ọ̀rọ̀ tí ó sọ fún yẹn, òun náà mo fẹ́ fi gbà ọ́ níyànjú. Èmi náà dúró gẹ́gẹ́ bí àpọ́stù Ọlọ́run nínú ilé-iṣẹ́ rédíò Káyà rédíò lórí ètò Ọlọ́run Apedahun, pé kí ìwọ náà kó sa apá rẹ láti tẹ̀lé Ọlọ́run lákòókò tí o ṣì wà láàyè. Ẹ jẹ́ ká wo ìwé 2 Timothy orí 4 ẹsẹ̀ 9. Kí ló wí? Yes. Sa ipá rẹ láti tètè tọ̀ mí wá, nítorí Dẹ́mà ti kọ̀ mí sílẹ̀, nítorí ó ti fẹ́ ayé ìsinsìnyí, ó sì ti lọ sí Tẹsaróníkà, ní Kérékénì, ní Gàléṣíà, tútù sí Dámátíà. Lúùkù nìkan ni ó wà pẹ̀lú mi, Máàkù wà pẹ̀lú rẹ̀, nítorí òun lọ fún mi fún iṣẹ́ ìránṣẹ́. Mo rán Títíkù níṣẹ́ lọ sí Éfésù. Aṣọ òtútù ni mo fi sílẹ̀ ní Troa.
lọ́dọ̀ kápù nígbà tí ìwọ bá ń bọ̀ mú wá, àti ìwé wọn nì, pàápàá ìwé àwọ wọn nì. Alẹ́sándérù alágbẹ̀dẹ bàbá ṣe mí ní ibi púpọ̀. Olúwa yóò san fún un gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ẹni tí kíwọ kí ó máa ṣọ́ra fún, nítorí ó kọ ojú ìjà sí ìwàásù wa púpọ̀. hallelujah 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 hallelujah. Pọ́ọ̀lù ló gba Timothy níyànjú. Àwọn tí wọ́n ń tẹ̀lé Pọ́ọ̀lù kì í ṣe ẹnìkan, kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta, kì í ṣe mẹ́rin, ṣùgbọ́n ẹnìkan òun la fẹ́ fi ṣe àkàwé ọ̀rọ̀ tí a ń sọ. Ẹni náà ni Dẹ́mà. Dẹ́mà yìí ó jẹ́ kan nínú àwọn tó ń tẹ̀lé Pọ́ọ̀lù fún iṣẹ́ ìránṣẹ́ káàkiri. Ṣùgbọ́n ní ọjọ́ kan Pọ́ọ̀lù ṣàkíyèsí wípé ọkùnrin tí a pè ní Dẹ́mà yìí ó wẹ̀yìn kò rí mọ́. Ó wá béèrè lọ́wọ́ Timothy. Dẹ́mà ń kọ́ Timothy wípé Dẹ́mà ti padà. Bíbélì wá wípé Pọ́ọ̀lù ní ó dá ìwọ Timothy sa ipá rẹ̀ láti tètè tọ̀ mí wá, nítorí Dẹ́mà ti kọ̀ mí sílẹ̀, nítorí ó fẹ́ ayé ìsinsìnyí, ó sì lọ sí Tẹsalóníkà, Kíréníkènì sí Gàlátíà. Ìyẹn ni wípé Dẹ́mà ó gbà láti lọ sínú ayé, láti gbádùn ayé, ju wípé kó gbà tí kó ṣiṣẹ́ Olúwa, àbí kó tẹ̀lé ìránṣẹ́ Ọlọ́run, àbí kó kéde ìrere, àbí kó jẹ́ aládùúà, àbí kó gbé ìgbé ayé ìwà mímọ́. Arákùnrin àti arábìnrin, èmi náà ń ké sí ọ báyìí, ẹ̀mí Ọlọ́run dẹ̀ ń ké sí ọ báyìí. Nírú àkókò yìí lórílẹ̀‐èdè Nàìjíríà, lórílẹ̀‐èdè Ghana, àti ní gbogbo àgbáyé níbikíbi tó o bá wà, orílẹ̀‐èdè tó wù kó má ṣàìwà, jẹ́ kí n sọ fún ọ, ohun ayé ó máa bá ayé lọ. Dẹ́mà kọ̀ Pọ́ọ̀lù sílẹ̀ nítorí pé kò fẹ́ rìn ní ìlànà Ọlọ́run mọ́. Kí lohun tó dé bá ìwọ náà? Kí lohun tó ṣẹlẹ̀ sí ọ? Ipò wo ló wà tí wọn náà wò pé o ò ní sin Ọlọ́run mọ́, o ò ní tẹ̀lé Kristi mọ́, o ò ní gbàdúrà mọ́, o ò ní ṣèfẹ́ rẹ̀ mọ́, àfi tó bá padà sínú ayé. Arákùnrin àti arábìnrin, Dẹ́mà padà, mo rọ̀ ọ́, ìwọ náà má padà lẹ́yìn Ọlọ́run. Má fi Kristi sílẹ̀, má fi agbára rẹ̀ sílẹ̀, má fi àdúrà sílẹ̀, má fi ìgbé ayé ìwà mímọ́ sílẹ̀, nítorí wípé kò sí ohun tó ń bẹ nínú ayé bí kì í ṣe ìparun. Ìparun ló ń bẹ nínú ayé. Ẹni bá ti fi ara rẹ̀ sílẹ̀ fún ayé láti jẹ, Bíbélì wípé ó kú nígbà tó wà láàyè. Gbogbo ẹnikẹ́ni tó bá fi ara rẹ̀ sílẹ̀ fún ayé láti jẹ, ó kú nígbà tó wà láàyè. Ó kú nígbà tó wà láàyè. Dẹ́mà ó fi ara rẹ̀ sílẹ̀ láti jẹ ayé. Ó lọ sí Tẹsalóníkà, ó lọ Kírísítẹ́nì, ó gbàbẹ̀ sí Gàlátíà nítorí ohun ayé. Bíbélì wípé Pọ́ọ̀lù wá sọ fún Timothy, sa ipá rẹ̀, sa ipá rẹ̀. Arákùnrin àti arábìnrin, èmi náà ń sọ fún ọ báyìí o, sa ipá rẹ̀ o, sa ipá rẹ̀ o, sa ipá rẹ̀ o, láti tètè tọ̀ Ọlọ́run wá, láti tètè gba Jésù Kristi sínú ayé rẹ̀,
láti tètè tẹ̀lé Jésù Kristi sa ipá rẹ̀. Àkókò rẹ̀ o kò dúró di ẹnikẹ́ni. Gbọ́, ikú lè dé lọ́wọ́lọ́wọ́, ikú lè dé ní alẹ́, ikú lè dé ní àárọ̀, ó lè dé lọ́sàn-án, ó lè dé ní àṣálẹ́, ó lè dé lóru, ó lè dé ní ìrọ̀lẹ́, ó lè dé ní ìdájí. Ní ìgbàkúgbà ni ikú lè dé sí ọmọ ènìyàn. Ṣùgbọ́n mo sọ lórúkọ Olúwa. Tata wà nínú. Pọ́njú bá kọjá nínú orí ìfẹ́ láwa ọkọ̀ tí ó mú wá súnmọ́. Àwa sọ pé a sì. Ìwé Jeremiah 29:11 òun là ń pè ní ẹ̀ṣẹ̀. Now Paul wá wípé kó fi àwọn nǹkan kan yẹn tí a kà sílẹ̀ kó fi sílẹ̀. Ìjà, àrékan, àìnífẹ̀ẹ́, àìdé pẹ̀lú àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, sísọ̀rọ̀ òdì, èpè ṣíṣẹ́ àti àwọn ìwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ ìwà ìríra níwájú Ọlọ́run. Kí ẹlẹ́ṣẹ̀ kó ní ìrònú láti fi gbogbo àwọn ìwà yẹn sílẹ̀. Yes. sì jẹ́ tí ó yí padà sí Olúwa. Kí irú ènìyàn bẹ́ẹ̀ kó wá yí padà sí Olúwa. Ìyẹn ni pé kí Ọlọ́run tó gbàkóso ayé irú ènìyàn bẹ́ẹ̀ pátápátá, kí Ọlọ́run tó gbàkóso iṣẹ́ ènìyàn bẹ́ẹ̀ pátápátá, kí Ọlọ́run tó gbàkóso ìgbà àti àkókò ènìyàn bẹ́ẹ̀ pátápátá, nítorí wípé ó ti ní ẹ̀mí ìrònúpìwàdà. Òun yóò sì ṣàánú fún un. Gbọ́, Ọlọ́run wa jẹ́ Ọlọ́run aláàánú, ó fẹ́ràn rẹ, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ òun ni ò fẹ́. Ó fẹ́ràn mi, ẹ̀ṣẹ̀ ọwọ́ mi òun ni ò fẹ́. Ọlọ́run fẹ́ràn gbogbo ènìyàn tó dá, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ọwọ́ wa ni ò fẹ́. Yes. Àti sí Ọlọ́run wa. Nítorí wípé aláàánú ni Ọlọ́run wa, ó ní àánú. Bíbélì wípé ó ní a máa ṣe àánú fún àwọn tí òun yóò ṣe àánú fún. Yes, Lord. Bí Ọlọ́run yóò ṣe àánú fún àwọn tí Ọlọ́run yóò ṣe àánú fún. Yes. Yóò sì fi jì í ní ọ̀pọ̀lọpọ̀. Wo níwọ̀n ìgbà tó bá ti kọ̀, tó bá ti gbà, gbọ́ mi, bàbá, mà, tó bá ti gbà láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tó dẹ̀ ṣetán láti rìn pípé níwájú Ọlọ́run, ohun tó máa ṣẹlẹ̀ rèé o. Bíbélì wípé ó ní yóò fi ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, yóò fi ẹ̀ṣẹ̀ tèmi náà jì mí ní ọ̀pọ̀lọpọ̀, kò sọ pé ní díẹ̀, ní ọ̀pọ̀lọpọ̀. Àánú àwọn máa ṣàn sínú ayé rẹ láti orí ìtẹ́ wá. Àánú ojú rere a máa ṣàn sínú ayé rẹ láti orí ìtẹ́ wá. Ìgbéga a máa ṣàn sínú ayé rẹ láti orí ìtẹ́ wá. Ìdàgbàsókè, ìsọdínnílà a máa ṣàn sínú ayé rẹ láti orí ìtẹ́ wá. Kí ẹlẹ́ṣẹ̀ kó fi ọ̀nà búburú rẹ̀ sílẹ̀, kó sì wá sí ìrònúpìwàdà. Ní ìparí, yes. Nítorí èrò mi kì í ṣe èrò yín. Gbọ́ káì, èrò Ọlọ́run kì í ṣe èrò tiẹ̀ o. Ó ní mi ò mọ̀ bó ṣe máa ṣe,
ohun tó dá mi lójú ni wípé Ọlọ́run mi ló ṣe ìyanu. Nítorí pé ọ̀nà rẹ̀ kì í ṣe ọ̀nà ènìyàn, èrò rẹ̀ kì í ṣe èrò ènìyàn. bẹ́ẹ̀ni Ìwé Jeremáyà 29 verse 11. Jeremáyà 29 11. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó wà níbẹ̀. Jeremáyà 29 11. nítorí èmi mọ èrò tí mo rò sí. Gbọ́ Ọlọ́run wí pé òun mọ èrò tí òun rò sí ọ, tí òun rò sí mi. Òun mọ ohun tí òun máa ṣe fún ìwọ tó ní mi gẹ́gẹ́ bí Ọlọ́run. Ó ní mo mọ èrò tí mo ní sí ọ, sí bàbá, sí ìyá, sí ọmọ àti sí gbogbo ènìyàn lọ́kùnrin àti lóbìnrin ní Olúwa wí. tó bá ṣetán láti ronú kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Ohun tí Olúwa wí rèé, yes, ní Olúwa wí. ní Olúwa wí. àní èrò àlàáfíà. Gbọ́ èrò tí Ọlọ́run rò gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, èrò àlàáfíà ló ní sí ọ. Èrò àlàáfíà ìyẹn ni pé kò fẹ́ ọ fún ibi. Mo sọ lórúkọ Olúwa Ọlọ́run àwọn àpọ́stù, ibi ò ní dé bá ọ. Amen. Ọjọ́ ibi ò ní dé bá ọ. Amen. Ibi àárọ̀ ò ní dé bá ọ. Amen. Ibi ọ̀sán ò ní dé bá ọ. Amen. Ibi àṣálẹ́ ò ní dé bá ọ. Amen. Ibi òru ò ní dé bá ọ. Amen. Ibi ojú òru ò ní dé bá ọ. Amen. Ibi ojú àlá ò ní dé bá ọ. Amen. Kí ìrọ̀lẹ́, àṣálẹ́, ọ̀sán àti ti ìdájí, ibi ò ní dé bá ọ. Amen. Yes. àní èrò àlàáfíà Gbọ́ kì í ṣe fún ibi. èrò àlàáfíà kì í ṣe fún ibi. Ìyẹn ni pé God has plans, good plans for your life. For you, ó ní èrò rere fún ayé rẹ̀. Ó ní èrò tó dára fún ayé rẹ̀. Ṣùgbọ́n ìwọ ló ń tẹ̀síwájú nínú èrò inú rẹ̀. Ṣùgbọ́n tó bá ti yí padà kúrò nínú èrò ibi, wàá rí wípé èrò rere Ọlọ́run á wá sí ìmúṣẹ. Ní ìparí, kí a tó gbàdúrà mẹ́ta kí tó gbàdúrà fún wa, ẹ jẹ́ ká wo Genesis 17. Genesis 17 chapter 1 verse 1, 17:1. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀. nígbà tí Nígbà tí Ábúráhámù sì di ẹni ọgọ́tàdínlọ́gọ́rùn-ún yes ọdún, Olúwa fara wọn Abraham. Ọlọ́run fara wọn nígbà tó di ọmọ ọdún ọgọ́ta ọdún mọ́ ó dín. Ọlọ́run fi ara wọn Ábúráhámù, yes, ó sì wí fún pé ó wí fún un pé èmi ni Ọlọ́run gbọ́ Ábúráhámù, èmi ni Ọlọ́run, Olódùmarè. èmi ni Olódùmarè, Ọlọ́run tó ní ohun gbogbo lódù, Ọlọ́run tó ní ohun gbogbo láyé àti lọ́run, èmi ni Ọlọ́run, yes. máa rìn níwájú mi. Ohun tí Ọlọ́run ṣe ń tún júwe ara rẹ̀ fún Ábúráhámù ni wípé Ábúráhámù ti rìn nínú èrò ara rẹ̀, ó rìn nínú èrò ara rẹ̀, ó ti ṣe àṣìṣe. Àwọn èrò tó níyẹn, àwọn ìgbésẹ̀ tó ń gbé yẹn, is a wrong step that you don't need to take. Àwọn ìgbésẹ̀ tí ò yẹ kó o gbé ni. Ẹlòmíì ti ṣí ẹsẹ̀ gbé, ẹlòmíì ti ṣí ẹsẹ̀ gbé. Èrò tó o gbé, èrò tí ò dáa ni. Ìdí nìyẹn tó fi jẹ́ pé àṣeyọrí fi jìnnà sí ẹlòmíràn. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé àṣetì ló ń bá ẹlòmíràn gbé, nítorí pé ó ń tẹ̀síwájú nínú èrò ara rẹ̀. Èrò Ọlọ́run kò fún láàyè. Ọlọ́run wá sọ fún Ábúráhámù, èmi ni Ọlọ́run o, èmi ni Olódùmarè. Ìyẹn ni pé Ọlọ́run tó ní ohun gbogbo. Ọlọ́run wá sọ fún wípé ó ti ṣe àṣìṣe, ṣùgbọ́n ìkìlọ̀ kan ni mo fẹ́ ṣe fún ọ, má rìn nínú èrò ara rẹ mọ́. Now kí l'Olúwa wá sọ fún? máa rìn níwájú mi. Má rìn ní iwájú mi kí ó sì pé. kí o sì pé. Ìyẹn ni wípé láti ọjọ́ tí Ọlọ́run ti bá Ábúráhámù ń sọ̀rọ̀ yẹn, Ábúráhámù má rìn níwájú mi o kó o sì pé. Tó bá ti ń rìn níwájú Ọlọ́run,
Ọlọ́run á wá ṣetán láti mú èrò rẹ̀ láti mú ṣẹ. Because èyí tí Ábúráhámù àti aya rẹ̀ Sárà tí wọ́n ń dá lára, tí wọ́n jọ gbìmọ̀ tí wọ́n ṣe, èrò Ọlọ́run kọ́. Èrò Ọlọ́run ni pé ìwọ yóò bí ọmọkùnrin kan, ìwọ yóò di bàbá orílẹ̀-èdè. Ṣùgbọ́n Ábúráhámù ò farabalẹ̀, ó tẹ̀síwájú ní èrò ara rẹ̀, ó tẹ̀síwájú ní èrò òun àtìyàwó rẹ̀. Wọ́n dẹ̀ ṣe é, ó wá bí ọmọ èyí tí a pè ní Ishmael, yẹn ọmọ ẹrúbìnrin tí a pè ní Ágà. Ṣùgbọ́n nígbà tó tó àkókò kan, Olúwa ti rí pé kì í ṣe nínú èrò mi, kì í ṣe nínú ètò mi. Ọlọ́run mọ̀ nípa rẹ̀ o, nítorí pé Ọlọ́run ni Ọlọ́run a máa jẹ́. Ṣùgbọ́n kì í ṣe ọmọ tó fẹ́ fún Ábúráhámù nìyẹn, pé ìyẹn ò kì í ṣe àrólé rẹ o, ìyẹn ò kì í ṣe àrólé rẹ o, ìyẹn ò ṣe àrólé rẹ o. Ohun tó máa ṣe ni wípé tẹ̀síwájú nínú èrò mi, tẹ̀síwájú nínú èrò mi, tẹ̀síwájú nínú ètò mi, kí ayé rẹ kó lè nítumọ̀. Rìn níwájú mi kò sì pé. Èmi ó sì bá ọ dá májẹ̀mú mi. Gbọ́, ọ̀pọ̀lọpọ̀ ti mú ìgbésẹ̀ tó gbé láti dá nǹkan rú, ó ti bà májẹ̀mú Ọlọ́run jẹ́ nínú ayé rẹ̀. Ó ti dá ètò àti májẹ̀mú Ọlọ́run rú nínú ayé rẹ̀. Ṣùgbọ́n mo rọ̀ ọ́ nínú àkókò báyìí, nígbà tí o ti yí padà kúrò nínú ìwà búburú, wọ́n máa tẹ̀síwájú kó wá rìn níwájú Ọlọ́run kó pé, kémi náà rìn níwájú Ọlọ́run kó pé, kí mẹ́rin rìn níwájú Ọlọ́run kẹ́ pé, kí gbogbo àwọn táǹgbọ́n ká rìn níwájú Ọlọ́run ká pé, kí orin ọ̀fẹ́ Ọlọ́run kó lè máa pọ̀ sí nínú ayé wa, kí ète àti èrò rẹ̀ kó lè wá sí ìmúṣẹ. Gbọ́ lẹ́ẹ̀kan sí, sa ipá rẹ̀ láti tọ̀ ọ́ lẹ́yìn, sa ipá rẹ̀ àti agbára rẹ̀ láti tọ̀ ọ́ lẹ́yìn. Képe nígbà tó wà nítòsí, képe ó nígbà tó wà nítòsí, ṣe àwárí rẹ̀ nígbà tó lè rí. Àkókò tó wà láàyè ló lè képe, àkókò tó wà láàyè ló lè ṣàwárí rẹ̀, àkókò tó wà láàyè ìgbà ayé ló lè tọ̀ lẹ́yìn. Èmi sọ lórúkọ Olúwa, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, gbogbo ẹ̀yin tí ẹ ti mọ Ọlọ́run tẹ ní Kristi, ẹ ò ní padà sẹ́yìn. Ní Jésù. Agbára dáni padà bí a ṣe dá dẹ́mọ̀ padà kò ní ráyè lórí ayé rẹ̀. Amen. Ipá àti ayé èṣù ẹ̀ṣẹ̀ kò ní nípa lórí rẹ̀. Amen. 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 Ipá àti ayé èṣù ẹ̀ṣẹ̀ kò ní nípa lórí rẹ̀. Amen. Ẹ̀mí tí ń ronú láti tẹ̀lé Ọlọ́run, láti ṣe ìfẹ́ Ọlọ́run lórúkọ Jésù Kristi, Olúwa kó fi fún ọ. Amen. 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 Lórúkọ Jésù Kristi, Olúwa kó fi fún ọ. Amen. The mighty name of Jesus. Ètò rere Ọlọ́run nínú ayé rẹ sà, nínú ayé rẹ mà, ó máa wá sí ìmúṣẹ. Amen. Ó máa wá sí ìmúṣẹ. Amen. Ipá àti agbára ẹ̀ṣẹ̀, ètò rẹ̀, lórúkọ Jésù kò ní dàrú. Amen. Nínú ayé rẹ, nínú ìgbà rẹ, nínú àkókò rẹ kò ní dàrú. Amen. Ọ̀nà rẹ ò ní dàrú. Amen. Ayé rẹ ò ní dàrú. Amen. Iṣẹ́ rẹ ò ní dàrú. Amen. Mo wá sọ lórúkọ Olúwa, ó ní èrò tí mo ní, Jeremiah 29:11, ó ní sí ọ màmá, sí ọ bàbá, èrò àlàáfíà ni láti òní lọ. Èmi pàdé àṣẹ, ìní àkàpàlì àbàsúdà, ẹ lọ máa gbé ní àlàáfíà. Amen. Èrò àlàáfíà Ọlọ́run kó wá sí ìmúṣẹ lórí ayé rẹ. Amen. Èrò àlàáfíà Ọlọ́run kó wá ní ìmúṣẹ lórí ìgbà rẹ, Amen. lórí ẹbí rẹ, Amen. lórí ọmọ rẹ, Amen. lórí ìgbà rẹ, Amen. lórí àkókò rẹ. Amen. Èrò àlàáfíà Ọlọ́run kó wá sí ìmúṣẹ. Amen. Jesus name. Ó máa ṣe rere. Amen. Ó máa ṣe rere. Amen. Jesus Lórúkọ name. Jésù Kristi, ó máa ṣe rere. Amen. Ìṣerere máa jẹ́ ìpín rẹ. Amen. Mo sọ bí Olúwa ti bẹ, ìdásí láti òkè tí a pè ní supernatural power, In the mighty name. supernatural success, In the mighty name. supernatural breakthrough. In the mighty name. Lórúkọ Jésù, ọ̀run yọ̀ǹda ẹ̀ Amen. kí ọ̀nà rẹ kó là. Amen. Ilé-iṣẹ́ Káyá rédíò
kò ní jóná. Amen. Iléeṣẹ́ yẹn ò ní jóná. Amen. Kò ní jóná. Amen. Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ tó ń bẹ níbẹ̀ lórúkọ Jésù àbọ̀ Ọlọ́run kó dájú lórí. Amen. Mo gbàdúrà fún àfáà Taofik àti àǹtí Olúbísí àti gbogbo ọmọ olóòkú Káyà Lukman àti ìyàwó bàbá Káyà Lukman àbọ̀ Ọlọ́run kó dájú lórí ayé yìí. Amen. Láàrin pèdèpèdè àgbáyé Aláàjì Taofik àti Olúfúnmi lórúkọ Jésù òyìn kó tókè. Amen. Ọ̀run kó gbé yín ga. Amen. Iléeṣẹ́ yẹn ò ní bàjẹ́. Amen. Yóò máa tẹ̀síwájú. Amen. Ìyanu á ṣẹlẹ̀. Amen. Ó ti rí bẹ́ẹ̀. Amen. Ìjọ ní Glorious Monday Apostolic Church lórílẹ̀‐èdè Nàìjíríà nílùú Ọ̀tà ní Ògùn State. Iléeṣẹ́ náà kó máa tẹ̀síwájú. Amen. Ìjọ yẹn máa gbèrú. Amen. Ipa àti agbára ìjọba ọ̀rọ̀ apáàdì kò ní ráyè lórí rẹ̀. Amen. Mo gbàdúrà fún yín mọ́mì Ọlọ́run kó tún agbára yín ṣe. Amen. Kó tún agbára tèmi náà ṣe. Amen. Ní ọjọ́ méje òní gbogbo ẹ̀yin tẹ́ ń lò mí pátá lórúkọ Jésù ká ẹ lọ ní ẹ̀rí. Amen. Ọlọ́run kó dé sínú ayé yìí. Amen. Kẹ́ẹ̀rí ìyanu. Amen. Orílẹ̀-èdè Nàìjíríà Olúwa bá wa túnṣe. Amen. Orílẹ̀-èdè Ghana Olúwa túnṣe. Amen. Ìlú Àkàrà ẹ̀mọ́ kó túnṣe. Amen. Ìjọba Ọlọ́run Olúwa kó mú wa níbẹ̀. Amen. A ó jọ yin Ọlọ́run. Amen. A ó jọ dúpẹ́. Amen. Ògo ni fún orúkọ rẹ̀. Hallelujah. Jésù Kristi Olúwa wa. Amen. 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 Jesus. Láti ní ìjọ ní Glorious Monday Apostolic Church a bẹ̀rẹ̀ prógámù kan tí a pè ní kí ìjọba rẹ̀ dé. Kí ìjọba rẹ̀ dé. A ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó kọjá oṣù mẹ́ta la fẹ́ fi ṣe prógámù yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ló wà nínú prógámù náà àti Jésù máa lò tí ẹ̀mí mọ́dẹ̀ máa lò wọ́n. Bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run dẹ̀ bẹ nínú ayé wọn. Bẹ́ẹ̀ ni mo sọ lórúkọ Olúwa bó ṣe ń darapọ̀ mọ́ prógámù yẹn lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ọ̀run máa bẹ ayé rẹ wò ìjọba rẹ̀ á dé sínú ayé rẹ. God bless you. Èmi ní ikọ̀ àti ìránṣẹ́ àpọ́stù Ọlọ́run Olúyẹmí Jejelayegba láti inú ìjọ ní Glorious Monday Apostolic Church. Nọ́mbà mi rèé 08029503937 08029503937. God bless you. A tún pàdé lọ́sẹ̀ tó mọ̀. Ire o. Ọlọ́run àgbáyé o. You are mighty. Ọlọ́run àgbáyé. You are mighty. You are. Ìwọ tó fojú ọ̀run ṣaṣọ òwúrọ̀ tó fojú ọ̀run ṣaṣọ òwúrọ̀. You are mighty o. Ọlọ́run àgbáyé o. You are mighty. Ọlọ́run àgbáyé o. You are mighty. Ṣebí wọ́n ló fojú ọ̀run ṣaṣọ́bùrà. Àní wọ́n ló fojú ọ̀run ṣaṣọ́bùrà. Ọlọ́run àgbáyé o. Ìwà máìtì o. Mo dúró yìnyín. Mo dúró, mo gbéga, mo bẹ̀rẹ̀ gbéga. Mo dúró yìnyín. Mo bẹ̀rẹ̀ gbéga. Ẹ́mbásì mo wáyé gbòyè ọlọ́gbọ́n Ọlọ́run sọ. Mo wáyé gbòyè ọlọ́gbọ́n Ọlọ́run yìí. Ẹ máa yìn, òró dá mi sí tí ò gbowó, tí ò gbóbi, tí ò gbà nǹkan. Jésù tùtùtùtùtù, Jésù tùtùtùtùtù, Jésù tùtùtùtùtù. Mo dúró yìnyín. Mo bẹ̀rẹ̀ gbéga. Mo dúró yìnyín. Mo bẹ̀rẹ̀ gbéga. Ẹ́mbásì mo wáyé gbòyè ọlọ́gbọ́n Ọlọ́run sọ. Mo wáyé gbòyè ọlọ́gbọ́n Ọlọ́run yìí.
wọ̀. Àyàn ọba mímọ́, àyàn olóore wa, àyàn olùgbàlà, ìwọ ló ṣàgbára wa.